Ẹ káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Ìlú Ẹ̀fọ̀n Aláyé la wà níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ní ìpínlẹ̀ Èkìtì. A fẹ́ fi ètò yìí bójú wo rògbòdìyàn ìjà òṣèlú láàrin ẹgbẹ́ alátakò tí ó jẹ́ ẹgbẹ́ kejì tí ń dojúkọ ìjọba tó wà lóde ní ìpínlẹ̀ Èkìtì tí a mọ̀ sí ẹgbẹ́ People's Democratic Party PDP, pàápàá jùlọ láwọn ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tí ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì. Èyí tí kò yọ ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n sílẹ̀ torí pé ìròyìn ń tó wa létí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé lẹ́yìn àwọn alága ìjọba ìbílẹ̀ ẹgbẹ́ PDP tí a ti mọ̀ tẹ́lẹ̀, ètò ìdìbò míì tún wáyé èyí tí ó tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún fi fa àwọn alága míì kalẹ̀ ní àwọn ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ Èkìtì tí kò tún yọ àwọn state executive kalẹ̀ níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. Ẹgbẹ́ PDP ó fẹ́ dàbẹ́ ni pé wọ́n ti ní alága méjì báyìí tí a mọ̀ sí faction. Alága tuntun tí igun kan tún yàn níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n la tún wà lọ́dọ̀ wọn yìí torí wípé gbogbo igun kìíní àti igun kejì náà sọ pé àwọn ni authentic alága, àwọn ni authentic alága, tàwa lọ authentic alága gangan. Láì ní dènà pẹ̀lú. Orúkọ mi ni Òní Joseph Òjó Honorable. Ipò wo lẹ dì mú nínú òṣèlú nínú ẹgbẹ́ PDP? Báyìí àbí from the beginning? Báyìí. Okay. Èmi ni chairman Ẹ̀fọ̀n Aláyé PDP local government. Ìgbà wo lẹ di alága ẹgbẹ́ PDP níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n? A ti ń ṣe iṣẹ́ ìbọ̀ a ti lé lóṣù mẹ́fà tó jẹ́ pé a ti jìjọ wà lẹ́nu ẹ̀. Ṣé lẹ́nu ẹgbẹ́ àbí lẹ́nu rògbòdìyàn ìjà ẹgbẹ́? Àjà fashion ló wà. Tí fashion bá ti wà, ìpínyà ti wà ní. Tí ìpínyà bá ti wà, jẹ́ pé ìjà ti wà nù. Kò síjà. Ọmọ ìyá ni gbogbo wa. Ẹ ń ṣọmọ ìyá. Àlọ́ ọmọ ìyá ni wá sẹ́. Ẹ lè jọmọ ìyá kí ẹ pín sí méjì. A pín sí méjì. Ńgbà tó bá yá báyìí, a tún dì kan ṣoṣo. PDP kan jíjọ ni wá. Ṣùgbọ́n tó bá sì lẹ́ni tó lóun já o, àwa ò já ń tiwa. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, òfin là ń tẹ̀lé. Ó ti tó gbà ògan tí ẹ ti darapọ̀ mẹ́gbẹ́ PDP àti ipò tẹ́ ẹ ti dì mú sẹ́yìn. Mo ti di ipò mẹ́ta mú sẹ́yìn. I'm for supervisor for works once. Then ní ìjọba PDP. Yes. Ta ló ṣe alága níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ńgbà náà? Ààrẹ. Yẹmí Àjànàkú. Yes. Àwọn ni alága ńgbà náà. Yes. Ẹ ṣe supervisor. Yes. Ààrẹ Yẹmí Àjànàkú yìí ni alága PDP lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó tó di wípé wọ́n sọ pé ẹ̀yin di alága. Kì í ṣe alága PDP. A ṣẹ̀ṣẹ̀ ṣe kọ́ngírẹ́sì ni. Àmọ́ wọ́n ti kọ́kọ́ ṣe alága kan tán kó bá wọlé. Ṣé wọ́n ń ṣe alága ńgbà náà? Wọ́n ti kọ́kọ́ ṣe alága kan. Tó jẹ́ alága ẹgbẹ́ PDP níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n. Wọ́n kó gbá wọlé. Tó wọ́n á ṣe ẹlẹ́kejì yìí sìn lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ ni. So ẹlẹ́kejì lẹ sọ pé wọ́n ń ṣe alága. Wọn kì í ṣe alága torí wọn ti yàn wọ́n. Kò sẹ́ni tó yàn wọ́n. Àwọn náà kàn ń lo agbára tiwọn pé àwọn ló wà ní line. Kò sẹ́ni kankan tó ẹnu ọjọ́ mẹ́ta yìí la ṣe congress tá a yan alága. Àwọn wo náà ṣe congress yẹn? Wọ́n wá láti àwọn olétò ìdìbò. Ṣé INEC? Yes. Náà wá ṣe congress fún yín? Bẹ́ẹ̀ni. Ibo lẹ wà tẹ́lẹ̀ tẹ́ fi ṣe congress látọjọ́? Ọ̀rọ̀ pé ìwọ náà ni èmi ni then court. Nǹkan tí court bá ti sọ. Ṣé ìbò tí congress eléyìí tó gbé ààrẹ Yẹmí Àjànàkú wọlé lẹ́lẹ́kejì tí wọ́n tán wà lẹ́nu rẹ̀ yìí, tẹ́jọ wà lẹ́nu rẹ̀ yìí, ṣé ẹ contest pẹ̀lú wọn gbà náà láti wípé ẹ̀yin náà fẹ́ dipò alága PDP níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n? Àjèjọ́sí náà ni. Ńgbà tá a jọ ṣe yẹn
kò sí ẹnì kankan tán mú nínú wa. Then nígbà tó yá wọ́n wá ní kí kóòtù wá ṣẹlẹ̀ pé ẹ jẹ́ ká lọ tún kinní yẹn ṣe. kí ló fà á tí kóòtù fi ṣẹlẹ̀? kí ló fà á? ẹ̀ ń gbà tá a papọ̀. a jẹ́ wípé bóyá ìbò tó gbé ààrẹ Yẹmí Àjànàkú wọlé àtàwọn alága tó kù tó gbé wọn wọlé nígbà náà kò tẹ́yìn kan lọ́rùn nù. kì í ṣèbò náà dì, wọ́n kàn ṣe awúrúju ní iwájú ọ́fíìsì PDP, wọ́n dìbò. Then kò sí INEC tó supervise ńgbà yẹn, so kí la fẹ́ máa waste time fún? A dìbò ńgbà yẹn, wọ́n kàn ń lo kárọ́fì tiwọn ni pé àwọn ló ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. kí ló pín ẹgbẹ́ PDP sí méjì ní ìpínlẹ̀ Èkìtì? Kò sí nǹkan tó pín wa sí méjì náà ju pé àwa kan àtẹ̀lé òtítọ́. ṣé òtítọ́, ta ló ṣíwájú òtítọ́ yẹn? ta ló ṣíwájú òtítọ́ tẹ́ tẹ̀lé yẹn? Síwájú bí ibo. tó jẹ́ adarí yín, tó jẹ́ mẹ́ńdán ẹni tẹ́ ń tẹ̀lé gẹ́gẹ́ bí leader tó ṣíwájú òtítọ́ tẹ́ ń tẹ̀lé yẹn? Bísí K and bàbá wa Ayọ̀ Fáyọ̀ṣe. ṣé lérò tí yín Ayọ̀ Fáyọ̀ṣe òtítọ́ ló tẹ̀lé? Òtítọ́ gidi ló tẹ̀lé. ṣé ẹni tó bá tẹ̀lé òtítọ́ ó lè fẹ́ gbẹ́ tiẹ̀ lẹ̀ kó lọ máa support ẹgbẹ́ ẹlẹ́gbẹ́? Ẹ ṣé, ó lè fi ilẹ̀ o. Nígbà tán bá ti mọ nǹkan tó jẹjọ ń lé, tán dẹ̀ ń fẹ́ àlàáfíà, ó lè fi ilẹ̀ o. Kì í ṣe pé ó fi ilẹ̀ pátápátá, ṣùgbọ́n ibi tá àlàáfíà ti ń jáde yẹn ó support ẹ̀. Torí tẹ́lẹ̀ kò sí àlàáfíà, kán mọ fàdálé èèyàn káàkiri, kán mọ sọ̀kòlù èèyàn. Ṣùgbọ́n nígbà tí yẹn ṣe, then nígbà tí gómìnà tó bá fa àgbà iwájú ẹ̀ tó fa mọ́ra, kò possible kí àgbà iwájú kó ní àwẹ̀ kúrò, mi ìfẹ́ rí ẹ. Nígbà bẹ́ẹ̀ ṣe dé báyìí tẹ́ kí mi ní kí ọmọlúàbí, kẹ́mi náà kí n wá gbójú àgàn sí yín, ṣé inú yín á dùn sí mi. nígbà tí gómìnà Ayọ̀ Fáyọ̀ṣe tó ń ṣèjọba lọ́wọ́, ìjọba ẹlẹ́ẹ̀kejì, kò bá Fáyẹmí jàǹgbà náà, wọ́n jọ ń ṣe, ṣùgbọ́n Fáyẹmí ò torí ẹ̀ kó darapọ̀ mọ́ PDP. Ṣé mọ̀ pé ó ní nǹkan tó ń wo oníkálukú, mo ló níbi tó oníkálukú tán jọ fi ọ̀rọ̀ sí, tán ti fi ọ̀rọ̀ sí, tán fi ń pàdé ara wọn. ẹ rí wípé ọ̀rọ̀ lídà yín Dr. Ayọ̀ Fáyọ̀ṣe wípé ó dàbẹ̀ ni wípé ibi tán bá ti rí jẹ nìkan ni wọ́n máa ń lọ, tán sì máa ń kó ẹ̀yìn kan dání. Ẹ má sọ yẹn. gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ ni o. Ẹ má sọ yẹn, ẹ má sọ yẹn. Olóòótọ́ èèyàn ni Ayọ̀ Fáyọ̀ṣe, kì í dẹ̀ fẹ́ kán ṣìtì èèyàn. So ẹ má sọ pé ibi tó bá ti rí jẹ. gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ. Ẹ̀yin lẹ sọ báyìí, kò sẹ́ni tí mo gbọ́ lẹ́nu ẹ̀. àwa máa ń gbọ́rọ̀ ju ẹ̀yin lọ. Àgbọ́rú yẹn pé Ayọ̀ Fáyọ̀ṣe kì í ṣe èèyàn dáadáa o. Mi ì fẹ́ kẹ́ sọ yẹn. Èèyàn yìí ní Ayọ̀ Fáyọ̀ṣe tó dẹ̀ máa ń dúró lérí òtítọ́. Tó bá dẹ̀ ti sọ pé ibi báyìí lòun lọ, kì í wẹ̀yìn o. Èèyàn yìí gidi ni òun àti àwọn ẹmẹ̀wà ẹ̀. wọ́n sọ wípé yíyàn tí wọ́n yàn yín Congress tí ẹ ṣe wípé awúrúju náà ni wípé wọ́n kàn fẹ́ fi yín gba ìbò PDP rú nítorí wípé Dr. Ayọ̀ Fáyọ̀ṣe ó ń ṣiṣẹ́ fún BAO. Ẹ ṣé. tó bá yẹ pé Olúyẹdé ni ó wà lórí ballot paper títí dọjọ́ ìdìbò fún ẹgbẹ́ PDP, tí BAO wà ní orí ballot paper fún ẹgbẹ́ APC, láàrin èmi àti yín ta lè máa support tẹ máa ṣiṣẹ́ fún? Ẹgbẹ́ mi mo máa ṣiṣẹ́ fún. Ẹgbẹ́ mi máa ṣiṣẹ́ fún PDP. èyí tí ń jẹ́ pé Olúyẹdé lẹ máa ṣiṣẹ́ fún. Ẹni tó bá ti emerge as governor, tó bá ti emerge. àmọ́ orúkọ rẹ̀ ló ṣì wà ní orí ballot paper. Ó lè wà ń bẹ. Ẹ máa gbàlàyé. Mo lẹ́ni tó bá tíjọba bá tí pàtì bá ti gbé pé
candidate yín lélẹ́yìí o. ṣé pátì ni ó máa gbé àbí INEC ló ní final say INEC. láti lè sọ wípé ẹni tá a fọwọ́ sí rẹ̀. INEC bá ní finance ṣé kì í ṣe pátì ló máa gbélé lọ́wọ́? Ẹ dá mi lóhùn. but àwọn kan wà ní ibi ẹ̀tàn jẹ́ tẹ́wọ̀n jẹ́ wà ní tẹ́ẹ̀jọ wà ní PDP yẹn tí wọ́n dẹ̀ kúrò ní PDP tí wọ́n ṣiṣẹ́ fún ẹgbẹ́ kejì pé àtẹ̀lé Fáyọ̀ṣe lọ́ba bá ò. Àwọn wo nìyẹn? bí àwọn ààrẹ Yẹmí Àjànàkú àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a mọ̀ níjọba ìbílẹ̀ fún yín. Wọ́n wà ń bẹ̀, àwa náà lọ sọ́dọ̀ bá o. Ó kàn dùn mí pé kíní fídíò kíní wa tá a ṣe ní àná. Ẹ rí kò sẹ́ni tó dárúkọ báwo nínú kíní wa o. Honorable Abẹ́gúndé Israel ó wà lára àwọn ìgbìmọ̀ tí ń bá gómìnà Bíọ́dún Àbáyọ̀mí tí wọ́n bá ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin èmi àti ń ṣe ẹ̀mọ̀ abẹ́ ẹ̀mọ̀. Ọlọ́run mo lé mi ò mọ̀. lẹ́ni tó jẹ́ sẹ́kítírì yín lẹ́sọ pé ẹ̀mọ̀. Mi ò mọ̀ mi mọ̀. lára àwọn tí wọ́n wà ní káàmpù yín tí wọ́n tún bá ìjọba báwo ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn ara wọn ni Chief Matthew Ajayi Ológundé. Ẹ mọ̀ wípé ẹni ẹ náà wà nínú ìjọba báwo. Ó wà nínú ìjọba but PDP ni ló máa ń ṣe lọ́dọ̀ mi, kì í ṣe kò sọ fún wa pé ká wá dìbò fún báwo. Ṣé ó ṣeé ṣe kí àwọn má ṣiṣẹ́ fún báwo gẹ́gẹ́ bí àwọn ọmọ ìgbìmọ̀ tó ti tẹ̀ ìjẹ́jọ́ wà papọ̀? Ẹjọ́ sá mi lè dáhùn question yẹn pé ṣó ṣeé ṣe kó mọ bàbá ò ṣe. Èmi mọ̀ tèmi, òun mọ̀ tiẹ̀. Èmi mọ̀ pé PDP ló ń bá wá sọ́dọ̀ wa. Láàrin èmi àti yín Honorable Joseph Oni. Yes sir. Are you for PDP or for BAO? I'm for PDP original. PDP original. Ó dáa. Látijọ́ tó ti bẹ̀rẹ̀ PDP iṣẹ́ mo ní mi tí yẹsẹ̀. Fáyọ̀ṣe nìyẹn àti BAO. BAO yẹn ọmọge èèyàn yìí ni ó dẹ̀ mọ àgbà. Ó mọ ibi tí ó mọ iyì àgbàlagbà tó jẹ́ pé kì í rúdù sí èèyàn. Tágbà bá dẹ̀ fún ní àmọ̀ràn ó máa ń tẹ̀lé. So nǹkan tí Fáyọ̀ṣe tó fi tẹ̀lé BAO. Ǹjẹ́ wá ṣeé ṣe kí ẹ wà nú ẹgbẹ́ kan kẹ́dẹ̀ máa ṣiṣẹ́ against candidate ẹgbẹ́ yẹn gbé kalẹ̀? A ṣiṣẹ́ against anybody. Ṣó ṣeé ṣe kẹ́ lè support candidate PDP báyìí? Lágbára Ọlọ́run tá a bá ti gbélé lẹ̀. Torí ṣe mọ̀ pé ìgbà tí wàhálà yẹn ń ṣẹlẹ̀ àwọn INEC àráyè òkè ló ti ń ṣẹlẹ̀ kì í ṣe ìsàlẹ̀ o. Àráyè píìkì candidate for governorship. So nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n Olúyẹdé tí ó wá tí PDP gbé kalẹ̀ ṣé ẹ sọ pé kì í ṣe authentic candidate ni? Àkàtẹ̀ tí ní candidate náà. Táwa lolúyẹdé ṣé Olúyẹdé yìí ṣe candidate? Mi mọ Olúyẹdé sí candidate lọ́wọ́ tá a sì wáyé o. Èmi ò mọ Olúyẹdé sí candidate. Tó bá sì dọ̀la o tí gbogbo nǹkan bá ṣẹ́tù o. Wẹ́. Ní igun tí yín báyìí ẹ ní candidate nínú ẹgbẹ́ PDP. For governorship. For governorship. A jẹ́ wípé ẹ ṣáà lè káwọ́rọ̀ láì ṣe pé ẹ bá support gómìnà kan táwa lè fẹ́ support. Mo ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ pé bá a bá ṣe ń bá ọ̀rọ̀ lọ báyìí òun la ṣe máa mọ ẹni tá a máa sọ. Àmọ́ kò sáyè mọ́ fún INEC mọ́ láti gba candidate wọlé mọ́ torí pé wọ́n ti. Àmọ́ nínú ballot paper orúkọ Olúyẹdé ló wà ń bẹ̀. Ṣé fún PDP? Bẹ́ẹ̀ni. Ẹ rò bẹ́ẹ̀? Orúkọ rẹ̀ ló wà ń bẹ̀. Ní PDP. Bá a ṣe ń sọ̀rọ̀ lẹ́ni wọ́n tí ì yọ. Ok. Àwa mọ̀ ọ̀la àmọ́ bá a ṣe ń sọ̀rọ̀ lójúmọ́ èní orúkọ rẹ̀ ló wà lórí ballot paper. Ẹ jẹ́ ká máa wò ó ń gbà yẹn. Ẹ jẹ́ ká máa wò ó. Ẹ̀yin ló wí o. Ṣé bí ẹ ṣe wá ń bá lọ yìí ṣẹ́yìn nígbàgbọ́ pé PDP pé ó lè padà papọ̀ sójú kan kó padà tó? Lágbára Ọlọ́run. Àjà ara nǹkan tí BAO ṣe tí ó sì jàmọ́ lẹ́kìtì
òun lẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ yẹn pé ó sọmọlúàbí kì í ṣe pé à ń léra wa káàkiri mọ́ a sọ̀kò sílé ara wa mọ́ ọmọ mi ní Yẹmí ọmọ ló jẹ́ fún mi. ìyẹn ààrẹ Yẹmí Àjànàkú. bẹ́ẹ̀ ni. kí wàá dé tẹ̀ ń ṣiṣẹ́ tako. bí ibo. gẹ́gẹ́ bá a ṣe gbọ́. irú iṣẹ́ wo mo ṣe tí mo fi tako. nígbà tẹ́ rí pé ó wà ní ipò alága ṣó yẹ kẹ́ ẹ tún dupò alága àbí kán tún fà yín lẹ̀ kẹ́ tún ọjọ́ máa. gbọgbọgbọgbọgbọ nígbà tí mo ti wà ní PDP Yẹmí ò tí mọ̀ pé òun máa ṣe pátì nígbà tí mo ti wà ní PDP wò káàdì mi nígbà tí mo ti wà ní PDP Yẹmí ò tí láti jọ́dọ̀ ti bẹ̀rẹ̀ PDP mi kúrò ní PDP rí àwọn ti yú ọ̀nà mẹ́ta mẹ́rin bí èmi ní Honorable Oni Joseph mi kúrò ní PDP rí àjèjọ dá PDP sílẹ̀ lẹ́fọ̀n láàyè ni nílé bàbá ológbò. àwọn náà wọ́n jọ dálẹ̀ nìyẹn pẹ̀lú bàbá wọn. àwa méje. ṣé kò sí bàbá Àjànàkú lára àwọn tó dálẹ̀. ó wà ń bẹ ṣùgbọ́n Yẹmí yàtọ̀ sí tòótọ́ orúkọ àbárẹ̀ ló ń jẹ́ ṣùgbọ́n èmi. wọ́n wà lára àwọn tí. Yẹmí ò sí ń bẹ mo ní Yẹmí ò sí ń bẹ èmi bàbá tìkan even bàbá Ìgẹ̀gàn bí ọdún kan tá a ti àbí bí oṣù mẹ́fà tá a ti ṣe PDP àwọn bàbá Ìgẹ̀gàn wọn àti yọjú sí wa wọn àti yọjú so àwa méje la bẹ̀rẹ̀ kínní yẹn la bẹ̀rẹ̀ PDP lẹ́fọ̀n. títí tó fi dé ni. bẹ́ẹ̀ ni mi yẹsẹ̀ ní PDP rí. ọ̀dà. sọ ẹ rí káàdì ẹ rí nǹkan tó rí ìdí ni. bẹ́ẹ̀ ni àmọ́ tí ẹgbẹ́ bá wá rí báyìí tẹ́ wà ní PDP gẹ́gẹ́ bí àgbà PDP tẹ́ lọ dá PDP lẹ̀ tẹ́ wá lọ ń ṣiṣẹ́ fẹ́ gbẹ́ mi kí ni wọ́n ti máa ń pè yẹn nínú ẹgbẹ́ òṣèlú. mi ì ṣiṣẹ́ fẹ́ gbẹ́ mi o ṣe bí PDP ẹni ìgbà tá ẹ dé bí nsìn ẹni sùúrù ìgbà tá ẹ dé bí nsìn ẹlẹ́mi ni chairman PDP ṣé mo sọ pé báwo PDP. àmọ́ báwo PDP náà máa ń pè yín. èmi ò gbọ́ yẹn tèmi mo sá mọ̀ pé PDP original èmi. àmọ́ ẹni pé lérò tí yín báyìí ni pé PDP ò ní candidate tó bá wá jẹ́ wípé tó yọ̀ǹda yín ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín kí n tó yọ̀ǹda yín tí ojúmọ́ ẹ̀yìn mọ́ ojúmọ́ ọ̀la tó bá mọ́ tó sì jẹ́ wípé Olúyẹdé ló wà lórí ballot paper fún PDP tí gómìnà Abíọ́dún Àbáyọ̀mí tó wà lórí ballot paper gẹ́gẹ́ bí APC ta ni ẹ dìbò fún ta lẹ ṣe iṣẹ́ fún. lẹ́ẹ̀kì ló lẹ fẹ́ béèrè question yẹn. mo kàn fẹ́ rí àrídájú yẹn mo fẹ́ rí àrídájú yẹn. mo ní ẹni tó bá ti emerge ní PDP I'm going to work for him. a jẹ́ pé ẹ ti fẹ́ ṣiṣẹ́ against Fáyọ̀ṣe tó jẹ́ leader yín nù. mo ti ṣàlàyé ọ̀rọ̀ Fáyọ̀ṣe o ṣé Fáyọ̀ṣe ní ká lọ jòkó ti bá òní àbó ní ká lọ máa bá òdìbò. kẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ fún ló ṣe kó yín mọ́ra. ẹ̀dá tó bá dé gbà yẹn tó bá dé gbà yẹn a mọ̀ pé a wá sọ fún wa pé ọ̀dà ò torí báwo lòun ṣe kó wa jọ. níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n àwọn wo ni leader yín ní káàmpù yín. Pastor Aro Ajayi. ó di ní. Bàbá Ògúntóbẹ̀rù. ó dèjì. àwọn tá a ti. rí gẹ́gẹ́ bí leader nù. àmọ́ àwọn leader yín níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n wọ́n ju bẹ́ẹ̀ lọ. a jẹ́ pé àwọn tó kù wà pẹ̀lú yín nù. mi ì lè sọ pé wọn wà pẹ̀lú wa ṣùgbọ́n àwọn tá a ti mọ̀ ní leader. nìyẹn àwọn tó wá kù nǹkan. nígbà tó ọ̀rọ̀ bá ń fẹ́ lẹ̀ à á pè wọ́n mọ́ra bàbá náà jẹ́ kò sí nǹkan tá a lè ṣe láìsí àgbà. àgbà ló máa ń gbàyàn a máa pè wọ́n mọ́ra náà ní pátì kan jìjọ. àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣì mọ̀ ṣe tiwọn. pátì kan jìjọ ni wá PDP jìjọ ni wá. irú ẹ̀ ti ṣẹlẹ̀ láìmọye ìgbà tó jẹ́ pé ìgbà tó bá ti yá náà la tó máa bẹ̀rẹ̀ wa kò lè ṣe pé fashion máa wà. ṣé ẹ dẹ̀ rò pé ẹ sì lè padà bẹ̀rẹ̀ yín kí ẹ sì padà papọ̀ bíi ti tẹ́lẹ̀. lágbára Ọlọ́run. ṣojú àpá lè jojú ara.
a fi dáadáa a jojú ara ẹ̀. àmọ́ láàrin àti yín gẹ́gẹ́ bí àgbà olóṣèlú ǹjẹ́ ẹ jẹ́rìí wípé bí ẹ̀yin PDP ṣe máa ń pín ǹjẹ́ ẹ jẹ́rìí pé àwọn ẹgbẹ́ APC wọn kì í máa ń pín bẹ́ẹ̀. ìgbà tán bá máa pín náà ojú yín láṣẹ. wọ́n ní ẹgbẹ́ yín ò létò ṣé lóòótọ́ irọ́ náà pa. ṣé ẹ létò báyìí. ó pọ̀ jù ètò yẹn pọ̀ àwọn ẹjọ́ sá ikú ò nípa yín o kò nípa gbogbo wa ẹ rí ńgbà táwọn àmì àwọn APC ńgbà tí wọ́n bá wọn ẹ sọ pé Mr. Honourable Oni lẹ́jìgàn ẹ ló sọ bẹ́ẹ̀ o tiwa báyìí lẹ tìrí tẹ̀tì ń sọ ṣùgbọ́n ńgbà tó bá yá ẹ lókùnrin yẹn sọ bẹ́ẹ̀. kódà kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọ ẹgbẹ́ yín tí wọ́n wò pé ẹ̀dá lẹ́gbẹ́ ẹ mọ̀ mọ́ tí wọ́n wò wípé ẹ̀dá lẹ́gbẹ́ gẹ́gẹ́ báwa ṣe ń gbọ́. èmi ò dalẹ̀ ẹgbẹ́ o mo dẹ̀ sí rìpíìtì pé mo dalẹ̀ ẹgbẹ́. kì í ṣẹ̀yìn wọ́n ní pé igun yín wípé ẹ̀dá lẹ́gbẹ́ PDP wípé òṣìṣẹ́ against PDP. àṣìṣe against mo sáà ń tẹmọ yín létí pé PDP ni wá. PDP ní kan nílé APC níta náà. rárá o ìwé tí mi rí yẹn ó dùn mí ò bá rí nǹkan tán tẹ̀ sí lórí Ọlọ́run ẹlẹ́dàá ìwé yẹn dùn mí ẹ̀ bá rí nǹkan tán tẹ̀lé lórí bóyá APC bóyá ó àpíà lónú. kò pọn dandan kó àpíà ibẹ̀ ajẹ́ pé PDP ni wá lọ́rẹ́jìnà lójú àmọ́ APC nínú. rárá mi kàn tẹ ẹsẹ APC rí èmi kọ́. àmọ́ níbò tó ń bọ̀ yẹn ṣiṣẹ́ fún APC. mo ní ẹni tán bá ti gbé ní PDP ó ní mo máa ṣiṣẹ́ àtàwọn àtìgbìmọ̀ mi ẹni tán bá ti gbé ní PDP kọ́ lọ́hùn jẹ́ kán gbé wọn bí INEC kó rìlíìsì. àmọ́ tó bá dọ̀la tán bá fa orúkọ yín lẹ̀ fún appointment lókè nǹkan ṣe é nígbà ìyẹn ní state nínú ìjọba báwo. èmi ò tí bàbá òṣìṣẹ́. àmọ́ tán bá forúkọ yín lẹ̀ fún appointment. ọ̀dà mi lọ PDP ni mí sótán àbótìkù. kí wàá ní ipò ìgbésẹ̀ tẹ́ ti ń gbé láti lè mú ẹgbẹ́ papọ̀ nígbà tí wọ́n ti yàn yín báyìí. àti ń ṣègbésẹ̀ bẹ̀tẹ̀ àti ìgbésíta ni a ti ń dúró de àwọn judgement kan mi ti gbégbésẹ̀ o nígbà tí n bá gbégbésẹ̀ báyìí tó tún dọ̀la tí gbogbo ẹ̀ tún dàrú gbogbo ọ̀rọ̀ tá a ti sọ àátún ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀. ajẹ́pẹ́ yín gan ò tí ì rí pé ẹ tí ì rí ìdíjókòó nù. a ti jókòó. bóyá pẹ̀lú ìdí kan. àìrọ gbogbo ìdí la fi jókòó. kí ni ìmọ̀ràn yín fáwọn ọmọ ẹgbẹ́ yín tó ń jẹ́ igun yín àtàwọn igun kejì. kò sí ìmọ̀ràn kan tó lọ títì PDP ní gbogbo wa ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ ká tẹnujẹ ó pa wá. PDP ní gbogbo yín àmọ́ ká tẹnujẹ má pa yín. bẹ́ẹ̀ ni torí àwọn kan tó bá ti rí tọ́rọ́ kọ́bọ̀ òun ni mo ṣe ń ṣàlàyé fún ẹ pé èmi o látijọ́ tá a ti bẹ̀rẹ̀ PDP kò sí ẹnìkan tó lè sọ pé òun rí mi nílé òun tó jẹ́ pé APC ni o títí dè ní mo wà lórí ẹsẹ̀ mi lówó mi ni ṣùgbọ́n mo ní èèyàn mi lówó ṣùgbọ́n mo lé èèyàn PDP a máa padà sípò wa. ẹ̀yin tẹ́ wá ń jẹ́ lídà yìí báyìí nígbà tẹ́ bá ń ṣe bí eléyìí kí ni ìtàn tẹ́ ń kọ́lẹ̀ fáwọn tí wọ́n wá ń bọ̀ tó ń jẹ́ àwọn ọmọ ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí wọ́n ń bọ̀. Ọlọ́run àwọ̀nù wọn Jésù àwọ̀nù wọn ìgbà tá a bá ti parí ẹ̀ náà ti dìkan ẹ̀ẹ́dẹ̀ rí màá tún pè yín pé pressman o àbí pìrìsẹ́ńtà o ọ̀rọ̀ wa ti dayọ̀ o tọ́lọ́ máa ti ṣe tán aláwọ̀ olúyídé àbí kílẹ̀ ló ń jẹ́ òun ni mo máa ṣiṣẹ́ fún mẹ́ẹ̀ẹ́sọ ọmọ àlè. ẹ bá kí gbogbo àwọn tó ń gbọ́ wa nu ilé lẹ́ẹ̀kan sí kẹ́jọ dárúkọ yín. ẹ káàbọ̀ ẹ ṣé gan ni ẹ kú rìn ìbànújẹ́ ò ní bá yín o ẹ̀dẹ̀ ní láti. Honourable Oni Joseph Ojo party chairman PDP Ẹ̀fọ̀n Aláàyè local government. káwọ́kú sọ pé fashion party chairman.
mo ní ọ̀kan ò ní gbogbo wa sẹ́ mo ní máa tún rán yín létí ìgbà tó bá yá. láàrin èmi àti Honourable Oni Joseph. Yes sir. Ta ni authentic PDP chairman ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n? èmi. Ta ni ojúlówó alága? mo lémi èmi tó jókòó tí ẹ ní. àmọ́ ẹ̀ ní access sí secretariat PDP. Ngbà mo ti ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan ẹ máa fetí lẹ̀ o mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan a fẹ́ kí wàhálà wà so a gbọ́dọ̀ ní sùúrù until the judgment comes a gbọ́dọ̀ ní sùúrù a lè dédé lọ máa fa wàhálà ní pé ẹ jáde ẹ ṣe gbá ẹ ṣàwo and I am not for that. kí ni kò pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ọ̀rọ̀ lórí awuyewuye àwọn ìjà adarí nínú ẹgbẹ́ PDP nípínlẹ̀ Èkìtì pàápàá jùlọ èyí tí ó tàn dé àwọn ìjọba ìbílẹ̀ tí ò yọ ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n Alàyè sílẹ̀ alága tuntun tí àwọn igun tètò nẹ́nẹ́ nínú ẹgbẹ́ PDP ọ̀dọ̀ wọn láwa yìí tá bá nígbàgbé ààrẹ Honourable Yẹmí Àjànàkú ní ẹgbẹ́ PDP nígun kejì ni wọ́n pè ní alága wọn pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọn àmọ́ lọ́wọ́ yìí alága méjì la ní nínú ẹgbẹ́ PDP níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n àmọ́ ilé ẹjọ́ ni ó padà sọ èyí tí ó jẹ́ ojúlówó nínú wọn torí pé bí wọ́n ṣe ń lọ ilé ẹjọ́ lẹ́yìn ni wọ́n ń lọ ní ọ̀la oníkálukú sì wà ní igun ọ̀tọ̀ọ̀tọ̀ tí àti ìmọ̀ eléyìí ta lè sọ pé ó jẹ́ ojúlówó láì ṣe pé àbájáde tó jẹ́ final judgement ilé ẹjọ́ ó bá jáde pátápátá. Olúọmọ presenter ló kọ mi bẹ́ẹ̀ ṣe ń wò ètò yìí lọ́wọ́ náà subscribe sórí YouTube channel ẹ dẹ̀ máa tan notification button yín lẹ̀ kẹ́ dẹ̀ máa share link yẹn. Ẹ kú ìkàlẹ̀ títí dọjọ́ mi tá a tún láǹfààní láti pàdé tá a tún wá gbóhùn sílẹ̀ ní ẹnu wọn lórí bí ọ̀rọ̀ bá ṣe ń lọ. Mo kí yín o, ẹ kú ìkàlẹ̀. ẹ jẹ́ kí n sáré fi ìròyìn ayọ̀ yìí tó yín létí kí n tó kúrò lórí ètò ìfáínálì lénìí. Ilé tuntun kan tí wọ́n ṣẹ̀ kọ́ parí nílànà ìgbàlódé ó wà fún títà nílùú Adó Èkìtì. Remi Johnson Estate ó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Pastoria lọ́nà Ìkẹrẹ́ nílùú Adó Èkìtì. Wọ́n ti kọ́ ilé yìí parí nílànà tìgbàlódé. Gbogbo nǹkan pátápátá tó jẹ́ tìgbàlódé tó yẹ kó wà nù ilé ló wà nù ilé náà. Mini duplex ní pẹ̀lú yàrá mẹ́rin àti extension room and parlour self-con lọ́wọ́ ẹ̀yìn nínú compound tó dáa. Gbogbo àwọn nǹkan mèremère ìgbàlódé tó yẹ kó wà nù ilé fully furnished ni tó kàn jẹ́ wípé kẹ́ẹ̀kan moving yàtọ̀ sí àga àti àwọn aṣọ pẹ̀lú bẹ́ẹ̀dì yín nìkan tẹ́ ẹ máa kó wọlé. Wọ́n kọ́ ilé yìí fún gbígbé àti fún commercial. Ẹ lè máa fi ṣe service apartment tàbí hòtẹ́ẹ̀lì tàbí hospital tàbí ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ lò fún ẹ tún lè gbé. Eléyìí tẹ́ fi máa ń kó owó fáwọn èèyàn wípé kán bá yín kọ́lé tó sì jẹ́ pé wọ́n máa lù yín jìbìtì ready made nílé yìí wọ́n ti kọ́ síbẹ̀ ní àyíká tó dáa. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ilé yìí tẹ́ bá nífẹ̀ẹ́ láti rà 0703 105 1831 nọ́mbà tẹ́ pè sí nìyẹn 070 3105 1831 tàbí 081 34 111 375 081 34 111 375. Like I said, kò tán síbẹ̀ ìkejì rèé tó tún wà pẹ̀lú ẹ̀ ìyẹn ni room and parlour self-con. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́
akẹ́kọ̀ọ́ wa. yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. ilé gbígbé hostel accommodation tó fọkànbalẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world. Olúọmọ.